ọjọ́ ajé lè ní jẹ́ ọjọ́ ajé lè ní jẹ́ o àjẹ̀dákun máa bọ̀ lọ́dẹ̀ wá ọjọ́ ajé lè ní jẹ́ ọjọ́ ajé lè ní jẹ́ ọjọ́ ajé lè ní jẹ́ o àjẹ̀dákun máa bọ̀ lọ́dẹ̀ wá ọjọ́ ajé lè ní jẹ́. òní lọ́jọ́ ajé o ọ̀rọ̀ ajé olókùn asọ̀rọ̀ dayọ̀ ajé kó mọ̀ bá gbogbo apáta gbé ni káríta ajé ṣe káríta ajé náà ọ̀rọ̀ ní bó ṣòwò dọ́là bó ṣòwò náírà bó ṣe tíríọ̀mù bó ṣe bítcoin náà ni kó mọ̀ bọ̀ lọ́dẹ̀ gbogbo wa ni. àgbẹ̀ tí gbèrè pàdé olókun àlùkò tí ń gbèrè pàdé ọlọ́sà àní ò mọ̀ ń gbóhùn ẹnu mi mọ̀ ń gbèrè bá gbogbo etí tí ń gbọ́ mi lọ́wọ́ ni ayé olókun o.